nípa ewé àbámọdá. Ewé yìí wúlò fún, ewé àbámọdá jẹ́ ewé tó lálùbáríkà gan. Ó wúlò fún ẹni tó bá ní àìsàn ikọ́. Ó wúlò fún ẹni tó bá ní ọ́sà tá à ń pè ní ọgbẹ́ inú. Ewé yìí wúlò fún ẹni tó bá ní ogun ìdílé, tó bá ní àmúbọ́, bóyá àmúbọ́ ọkọ ni àbá àmúbọ́ aya ni, tó yẹ pé tí wọ́n bá ti fi ọ láàrin oṣù kan àbóṣù mẹ́ta báyìí, wọ́n á gbé ọ jù sílẹ̀ ni. Ewé yìí wúlò fún ìfẹ́ràn gbogbo ayé, tí ó jẹ́ pé wọ́n á fi gba oore tí ò tọ́ sí ọ, wọ́n á gbà fún ọ. Àkọ́kọ́, báwo la ṣe ń lo ewé yìí fún ẹni tó bá ní ọ́sà? Tó bá ti bá mi rí ewé àbámọdá yìí, lọ bá mi wá ẹ̀pà groundnut tí a máa ń jẹ báyìí. Ẹ̀pà groundnut tí a máa ń jẹ báyìí. Ó já ewé yìí ẹyọ kan. Tó bá ti já ewé yìí ẹyọ kan, tó bá ti já, wá bó ẹ̀pà, ó lè kó bí ẹ̀pà bí hóró 4 àbí 5 sí. Ó jẹ wọn papọ̀. Ó lè ṣe bẹ́ẹ̀ fún ọjọ́ bí 5 sí 6 pẹ̀lú ògo Ọlọ́run. Ọ́sà náà ò fi ọ́lẹ̀, yóò sì fò lọ lára rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kejì, ó ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní àmúbọ́ ọkọ àbí aya. Lọ bá mi já ewé yìí, wá gún pẹ́pẹ́pẹ́, dèédé omi tó bá jáde lára rẹ̀, wá fún omi nì, fún sínú kírímù tó bá ń lò. Tó bá jẹ́ pé obìnrin ni ọ́, wá iyọ̀ atare tá à ń pè ní alligator pepper, wá ra yọ hóró 7 nínú rẹ̀, wá gún dàm sínú kírímù yẹn, wá tú bíntù sí. Yóò pa oró bíntù yẹn ò ní rùn lára rẹ̀. Tó bá jẹ́ pé ọkùnrin wá ni ọ́, tó bá ti gún ewé ìtàn, omi tó bá fún dà sínú kírímù tọrọ ọlọ́run, wá gún ewé, wá alligator pepper hóró 9, wá lọ́pọ̀ dà sí, wá tú bíntù sí. Kò dín dandan kó tó dídí kan sí, o lè tú ìdajì sí, o lè tú ìdajì go bíntù sí. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah rahman, tó bá ní àmúbọ́nù, ó wá ewé yìí nìkan, ó wá rọra gún mọ́ ọṣẹ, ó máa fi wẹ̀ anytime tó bá ti rọ̀ ọ́ lọ́rùn. Ọlọ́run fi àlùbáríkà sí púpọ̀. Báwo la ti lò fún ìfẹ́ràn? Lọ bá mi wá ewé yìí, kó wá wà fàtọ̀ wá wà lẹ́yìn tòsí rẹ̀. Sọ pé kí wọ́n bọ́ han wasayana linnasirina, wasayana linnasirina, wasayana linnasirina, kí wọ́n han 7 sí ojú ewé kọ̀ọ̀kan. Yóò wá jẹ́ ewé 7, kí wọ́n wá gún pọ̀. Tí wọ́n bá ti wá gún pọ̀ tán, ẹni kó ń tọ̀ nì, kó wá gún mọ́ ọṣẹ, kó wá lọ wá bíntù, tùràrí bíntù àbí dáńdó àlà àbí 6 flower, kó fi pò papọ̀. Anytime tó bá ti wá rọ̀ lọ́rùn, zida àárọ̀ ni o, zida ọ̀sán ni, zida alẹ́, o lè wẹ̀ anytime tó bá ti rọ̀ lọ́rùn. Nọ́mbà mi ò yí padà 07033449598. Ẹ subscribe sórí YouTube mi Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ follow wa lórí TikTok, ẹ follow wa lórí Instagram Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. The more you share, the more you gain. Ẹ̀pà fún ọ́sà ó ṣiṣẹ́ púpọ̀, ó dára gan.